ọlọ́dún ìnímọ̀ọ́dún rẹ̀ lọ́ọ̀dún ògbóyìn tí mọ̀ tirẹ̀ nínú afárá káfẹ́mọ́jọ́ mọ̀ tirẹ̀ nísà tẹ́kọ̀ pàápàá mọ̀ tirẹ̀ nínú ewé ìran ọ̀túnba Tajudeen Adésínà oníyì níṣọjọ́ ìbí rẹ̀ èyí ọ̀wà níjà ṣe mọ̀ fún ọ lórúkọ Ọlọ́run ọba mo ní wọ́n kì ọ bí ológun ẹrú o má dẹ̀ tún kì ọ bí oníwọ̀fà ọgùn wọ́n kì ọ bí ológun kẹ́kẹ́ wọ́n kì ọ bí ọlọ́gbọ́n abájá torí èmi mọ̀lẹ́ àwọn bàbá rẹ̀ ọmọ ibú owó níṣẹ̀lẹ̀ àwọn bàbá rẹ̀ ọmọọba Ìkirè mẹ́bí ni wọ́n ṣe mo ní mo tẹkọ̀ létí o mo mírẹ̀lẹ̀ àwọn bàbá rẹ̀ ọmọ ewu níwìrì ọmọ adalẹ̀ ẹgbẹ́wùrà ọmọ olóṣà àbọ̀ kìkì òmùlẹ̀ kìkì bòrò ara yìí Ìkirè ewu ni mi wò gbọ́dọ̀ mẹ́mú ewu ni mi wò gbọ́dọ̀ mògùrọ̀ atẹ́mú àtògùrọ̀ kò sẹ́yìn tí mo gbọ́dọ̀ mú nínú wọn ewu filẹ̀ hàn mí ewu fọ̀nà mi ewu ọ̀jẹ̀ fàbújá ilé hàn ní nìkìrè tí ṣẹlẹ̀ ẹ̀yìn gangan àbọ̀ ọmọ pé ẹ̀yìn ni wọ́n ń pè lọ́mọ alátàrẹ ẹ̀ẹ́dẹ́gbèje nílé àwọn bàbá rẹ̀ ni mo ní kó gbọ́ bí olúgbogbo sì gbọ́ ọ̀túnba Tajudeen Adésínà mo ní kó gbọ́ bí olúgbogbo sì gbọ́ kó gbọ́ bí àgbàkan nílé fẹ́ lọ́jọ́ sí tó fọmọ owó ṣòde ọrùn owó ọ̀hún yọ títí owó dọ́kíní kò wá síbọ̀ ti pẹ́ láyé tó ọmọ ní fàìsàn ló gbà torí pírí lòlógójì a kì í bókun rẹ yẹ lórí ìtẹ́ òjòjò kì í ṣòwò kó mọ́lẹ̀ náà jà kókókó lára ọ̀sálẹ̀ torí nílé àwọn bàbá rẹ̀ ẹ̀yin lọ́mọ adálẹ̀ gbẹ̀wùrà ẹ̀dálẹ̀ gbìṣù kan ẹ̀wùrà mẹ́bí ìlẹ́lẹ́gbẹ̀ nílé àwọn bàbá tèrà ni mo ní níwòye àmọ́dún kálẹ̀ kó fi bá ọ nínú ohun rere gbogbo láṣẹ Ọlọ́run ọba àbọ̀ ọmọ pé kòtò tí kúlú sọ ọba gbẹ fúnra rẹ̀ níjìn ìsìnmọ́ lẹ́nu bá rò ọ̀rọ̀ bí kí wọ́n forí ara wọn gbé lórúkọ Ọlọ́run ọba orí àṣọdúnmọ́dún ìníṣàwọ̀ àṣọdúnmọ́dún o ọmọ ewu níwìrì ọmọ adálẹ̀ gbẹ̀wùrà aṣoṣùmọ́ṣù níṣàwọ̀ aṣoṣùmọ́ṣù torí ọdọọdún ìlà àárọ̀ yẹ ọdọọdún ìlà àárọ̀ òru ṣe bá ṣe Ọlọ́run Olódùmarè ni àbọ̀ ọmọ pé ọdọọdún ìní láṣọgún ọdọọdún ìní kan ṣọgbọ̀n ọdọọdún ìní sápẹ́ ẹrúwé ọdọọdún ìní mọ̀rùwà wà ọdọọdún ìní pèrègún máṣọ tuntun wálé ayé mo ní kọ́ ọgbọ́ kọ́ ọ̀tọ̀ kọ́ ọ̀fọwọ́gbáwó fèrèkì jóbi lórúkọ Ọlọ́run ọba.